Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Kí gbogbo wa eléyìí ni láti sáré sọ fúnra wa lórí bí àwọn dunces, diasporic dunces, bí Malam Yusuf kọ́lọ́run bá wa ṣe dáadáa fún ọmọ ṣe máa ń pè wọ́n. Ṣé tẹ́bárùn bẹ́ẹ̀ lè máa fi ọpọlọ àwọn èèyàn ṣeré ẹ̀yin habayiba ẹ̀yin ọmọ Markaz tẹ́ mọ̀ wọn ara yín yẹn àwọn Markaz gidi wà o tí wọ́n mọ̀ wọn ara wọn tí wọ́n kì í sọ̀pọ́ọ̀tì ìbàjẹ́ òdo àti ìrégbè. Àmẹ́yìn dẹ̀dẹ̀wùrẹ́ yìí ó dìgbà tẹ́ ẹ bá tó fi ẹ̀sìn Ọlọ́run lọ́rùn balẹ̀ kẹ́mi yóò tó balẹ̀ torí òdo àti ìbalẹ̀ Ọlọ́run jẹ́lẹ̀ kan bá káàkiri. Ìwọ Tọ́líhà yẹn ó pè fún munakosha àwọn èèyàn dẹ́ ẹ lóhùn lẹ́nu látìgbà yẹn ò ní sinmi kẹ̀kẹ́ lẹ́nu jẹta sí jẹrin sìn fídíò tó ṣe ó ń lọ bí mẹ́ta mẹ́rin kí ló dé kí ló ń ṣe é àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé àtàyín láyà sẹ́tẹ́ bá tó bẹ́ẹ̀ ó wá di àárọ̀ yìí ó bẹ́ẹ̀ tẹ́ fẹ́ jọ sọ̀rọ̀ ẹ ti jọ ní ìtìfáàkì bí tẹ́ ti fẹ́ ṣe kíní wọ́n ti sọ bí tó ń bọ̀ fún ẹ kí ló lé ń bẹ̀ ṣebí wàá mú mọdétọ̀ tiẹ̀ dáná àwọn náà mú dání ni á dẹ̀ ti kọ àwọn mùtàrọ̀ hajj oríṣiríṣi àwọn dọ̀wábìt pé òkè oníkálukú wà mẹ́rin wá ló bá fẹ́ sọ o ẹ pọnra yín lé o ẹ má lo àwọn ọ̀rọ̀ báyìí o ṣàtún wá kọ síbẹ̀ apẹ́ ẹ lé ń bẹ̀ lọ wo fídíò yẹn kódà mo sọ nípa àpéyà nẹ́tíwọ̀kì ẹ̀ ni o yóò padà jọyìn wa èyí wá bọ́ sọ̀la ẹ̀wọ̀n tí wọ́n kọ àbí ẹ̀ ń tẹ́ fẹ́ bá ṣe debate ẹ wo orúkọ tẹ́ pé ẹ̀dẹ̀ pé bẹ́ẹ̀ ní neutral kìnìún ẹ̀yìn alábòsí burúkú ẹ̀yìn náà wọ́n sọ pé kéètì wọn wá neutral platform lẹ́yìn ọ̀dọ̀ ẹ̀yìn dẹ̀dẹ̀ wẹ̀ táwọn èèyàn mọ̀ yín pé ọ̀tá ẹ̀sìn Ọlọ́run lẹ́jẹ́ kì í ṣe ọ̀tá sunna nìkan ọ̀tá Islam ẹ̀yìn aláburú gbogbo yìí àtún wá challenge yín padà ẹ wá lọ wá neutral platform tó bá wù yín yẹn ẹ lọ wá á wà á wò dáadáa ṣebí social media yìí lájọ wà á wò neutral platform yẹn dáadáa sọ yín fẹ́ dominate àbí وننكر إن شئنا على الناس قولهم قاعدة فرعونية كوكو إلو هدانو نيتوما كان orí yín dẹ̀gbẹ́ you go explain tire gbogbo òdo òṣìdáfà yín fọ́n káàkiri ìwọ kan wá ló fẹ́ jáde ó fẹ́ ṣe debate lórí ẹ̀ mọ́fàlú tí mọ̀ yí pé àdánwò ni ó jẹ́ fún òun àtẹ̀sìn tóun bá jáde irú ẹ̀ ó fi tèyà sáwọn láàárọ̀ ọjọ́ debate ìwọ wàá fẹ́ wá direct ó wá ń lọ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ẹ̀ kí wọ́n lè wá bẹ́ẹ̀ bí gan kí wọ́n ṣe kíní kan gbogbo ṣùrùtù tó ń bó wa náà ń gbà ó wá di èní tẹ́fẹ́ ṣe kíní so àbí àná kọ́ ló bóyá àná dẹ̀ náà ni wàá ṣe wọn ò bẹ́ni yẹn sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó wá ní platform báyìí lẹ́ ti fẹ́ lọ ṣe who does that ẹ wá dé platform yẹn ibi tẹ́ ti pera yín neutral ẹ wá ń fi èpè bá mùsùlùmí lò ẹ ní ìtumọ̀ kankan yín tẹ́ ẹ mọ̀ náà nìyẹn mo tún ta ẹ láyà ó lè má jẹ́ Tọ́líhà mọ́ ó lè jẹ́wọ́ míì lọ wá platform tó bá wù ẹyẹn sẹ́ àṣùbà àdì mẹ́rin ìtazàràjà mọ́dà ní jẹ́bẹ̀ ẹ pa ẹni tó bá fẹ́ kọjá wájú òun ẹ̀rọ àwùṣe khan gbogbo òdo òfò táwọn fáyín fi ń balẹ̀ Ọlọ́run jẹ́ iṣẹ́ àti Felix Nola tó o bá tó bẹ́ẹ̀ tó o tó gbangba sùn lọ yẹ ta èmi láyà fún debate yẹn jájọ jáde lábá ló fẹ́ sọ bísímìlá ìyẹn lẹ́sìn tẹ́ ẹ ní ojú ti rárá ni ẹ wá ń fọpọlọ àwọn èèyàn ṣeré ẹrù bẹ́ẹ̀ smart àbí ẹ wá sáré lọ ẹ hand live yẹn ẹ wá lọ fi ẹ ṣe wá fi tọ́pìkì míì sí ṣáwa yẹpẹrẹ Tọ́líhà ẹ̀yin wá lo gbólóhùn olórí burúkú ọmọ fẹ́ni tó fẹ́ wá ná mímọ́ lẹ́yìn aláburú gbogbo yìí ẹ̀sìn tẹ́ mọ̀ ṣe ló ti wà nílẹ̀ yìí tó máa bí àfààyè rẹ̀ kó tún sọ̀rọ̀ bí ṣe náà mọ̀dán tó ń bọ̀ yìí bí ò bá ní ṣe ẹ̀sìn Ọlọ́run ti lé ẹ̀sìn yẹn mọ́ lára látòkè sánmọ̀ bí ó dẹ̀ ṣe máa bá lọ nìyẹn àdàbí tó apórí òdodo ló bá wà lẹ́ bá sọ̀pọ̀ tiẹ̀ ní gbogbo ẹ̀yin yẹn náà látùbọ̀ tán rí ẹ wà ní ìtumọ̀ kọ́kọ́ ẹ mọ̀ wá ṣẹ́ ìpè ẹ mọ̀ wá bèrè ta ni bàbá àtẹ̀yìn náà ta ni bàbá yín ẹ Munakosha ó ti ṣe fídíò ẹ̀mí ẹ̀ ti fẹ́ gbọ́n àwọn yóò tún máa kọ́mẹ̀tì rẹ̀ pé ìwọ ọmọ ìkíni wàhálà ẹ̀ náà ìwọ ló pèpè kíni wàhálà tó tún bá kiri kíní kan wọ́n mọ́jọ́ tán òní ò tẹ́ lọ́rùn kán ṣe kíní kan ní wọn wòwe ẹni wọn ṣe kíní kan ìgbà tó padà ṣe bí yóò bá níwọ̀n náà dá lẹ́yìn bí jẹ́ sọ̀rọ̀ àbó òwú anything lẹ́yìn aláburú gbogbo yìí àṣẹ ìjọ bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni tó bá gbà pa àfa ni dẹ̀dẹ̀ rẹ̀ lóòótọ́ bọ́ta wá èyí tẹ̀ ń bá kiri yẹn ẹ̀kàn ń sápamọ́ ni ẹ̀yìn èèyàn mọ̀dẹ̀ tí wọ́n sọ pé ní tán máa ń láìkì ní pé kẹjọ máa ṣe fídíò káwọn náà wọ́n máa ń fi yẹn buy time ẹ jáde síta wá kí ló náà láti máa wá síbí báyìí ṣe gbogbo èèyàn wò wá wọn mọ̀ tẹ́lẹ̀ tó bá ṣàbùsí náà àwọn wá sórí platform yìí náà kíní kan Sufism ti èyí kan tó lóun wà London báyìí ṣe èmi wà ń bẹ̀ 2020 àbí 2021 ni ká ṣe debate ń bẹ̀ àfa Ibn Hajar al-Asqalani wọ́n tún lọ na Adéwọ̀lú mọ́lẹ̀ ń bẹ̀ náà lórí hadith sẹ́yìn nìkan ni kẹ́yìn náà wá jáde wá platform àwọn oníṣòwò ẹ̀wà mọ́ dọ́gbọ́n òṣì ìwọ kọ́ síbẹ̀ pé they are dangerous for what are they dangerous for pé kò jáde kò mẹ́rin ẹ̀ wá ókè ibi tó àti wá lọ ṣe yẹn tẹ́ ń pe ẹnìkan ní tẹ́ ń pe lórúkọ tẹ́ ń pe yìí lẹ́yìn tẹ́ ní tìjú ẹ̀yìn onídọ̀tí jákujàku yìí kò sáàfà kan tó yẹ pé ẹdẹ́dọ̀dẹ̀ wùrẹ̀ ọ̀gá yín yẹn òun amukun mẹ́kọ̀ọ́ ló do òṣì tí ó mọ̀ wọn rẹ̀ yẹn àṣẹjọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni
àṣẹjọ bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni short video yẹn àgbámọ́ jáde fún debate ni àfa yín àfa gbogbo ayé ni jáde wá defend ẹ̀ ogun gbọ́dọ̀ tẹ́rí sírú ẹ̀ kó mọ́ sàwọlé padà lẹ́yìn aláìní tí gbogbo oníranù ìwọ tọ́lá yẹn o ti play game ẹ̀ àwọn èèyàn dẹ̀ ti rí ẹ pé o ò nítumọ̀ so tífùlù tó ń pè ẹ gan bí ìgbà tá a tún ṣe ìsára sọ́dọ̀ àwọn àtúfàlù ni tùfẹ́ ìlú ni wọ̀nyí even jẹ̀ní nìkan pàápàá òkòròdò nítumọ̀ kankan wọ́n ń jánu òṣì ẹ̀níjọ wo tíra ṣùgbọ́n kàn máa dálẹ̀ lórí kò tí ìwọ jámíà kò tí ì ṣe kan o rò bóyá ọ̀rọ̀ kí o sáná wì náà bẹ́ẹ̀ sọ́n bíbáyìí àbọ̀rọ̀ la òun sọ lábáwá dànù lásán lábáwá tí ò sí àgbọ́yé ń bẹ̀ tẹ́ fi ń da ìsìn ọlọ́run bá àlíkẹ́ ọlá láàmú ọlọ́run bí gbogbo yín léèrè àálẹ̀ fẹ́ ṣe dìbẹ́ tẹ́ wọ́n ń ṣàbòsí ẹ wá lọ kóra yín jọ àwọn diaspora wọ́n tì ẹ́ wọ́n sọ tó mọ̀ wí fún ẹ ewu ò ṣe jáde tó bá tó bẹ́ẹ̀ àwọn kì í tó rò bóyá àwọn èèyàn ní dá ẹ lóhùn ó wọ́ ọ̀tẹ̀ tá a lè dá lóhùn àmọ́ torí ẹ̀sìn ọlọ́run káwọn èèyàn lè bá mọ̀ pé ẹlẹ́sìn ni yẹn nítumọ̀ àtìgbà yẹn náà kan ló ń ṣe fídíò wá dúró fídíò tí wọ́n ti ṣe wo fídíò tí Sheikh Yalman yìí ṣe kíní kan ó máa ń ṣe ṣáàdùtì yẹn fún wọn ni ó máa ń ṣe kíní kan ẹ̀rù ń bà ẹ́ ò tó bẹ́ẹ̀ tó ráwọn tó dẹ̀ lọ sọ́dẹ̀ support yẹn wọ́n fẹ́ fi kọ́fà ìsìn mùdírù yín ni ìwọ gangan kọ́ bọ́ ṣe máa ń ṣe nìyẹn ó dàrọ̀ ọjọ́ dìbẹ́tì ní mọ́fà lùtì náà sọ pé àwọn ọ̀gá àwọn ní káwọn máa ṣe dìbẹ́tì tó ra máa bú mùdírù gẹ́gẹ́ bí kíni pònú tí ń bẹ̀ sí ọlọ́run jẹ́ yẹn àdàbí tó wà lórí òdodo ló kù lọ́lọ́run ọba àlíkẹ́ ló fi gbogbo yín lẹ́mìí balẹ̀ enough is enough ẹ mọ̀ ju gbogbo jákujàku yẹn lọ ilẹ̀ ti mọ́ bá yín ẹ̀yin aláìní ti ju gbogbo yìí ẹ̀ tó fẹ́ wá bá yín ṣe debate ok kó máa bọ̀ lórí platform yín ẹ̀gbọ́n táwa kọ́ ẹ̀wọ̀n tẹ́yìn kọ́ náà kó máa bọ̀ lórí platform yín níbi tẹ́ ẹ ti pè ní olórí burúkú ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù àtúbọ̀tán ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù bínú ọlọ́run ẹ fẹ́ bá dédé wúrẹ́ wọ sáré ẹ fẹ́ bá wọn ní bínú ọlọ́run tó ti torí ara ẹ̀ bọ̀ yìí pẹ̀lú òdo òfò tí ń gbé kiri tó o bá mọ̀ pé o tó bẹ́ẹ̀ ẹ lọ choose neutral platform ẹ gbogbo owó jọ rí àjọ mọ́ tó bá ṣọ̀ fún yín ẹ mú jọ tájọ ṣe debate. Salaam alaikum.